Gbogbo abiyamọ ayé a ò mà ní fojú sunkún ọmọ, a ò mà ní rí un gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ẹ̀yin èèyàn màmá Peju Ogunmola mà ti jáde fún ìgbà àkọ́kọ́ láti bí oṣù méjì lẹ́yìn tí ọmọ wọn kan ṣoṣo tí wọ́n bí ṣe aláìsí. Tí wọ́n sì ṣàlàyé lórí báwọn ṣe wà nínú ìpòrúru ọkàn látìgbà tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí ti ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ náà ń dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn fún àtìlẹ́yìn wọn ò sì ṣàìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba nítorí pé ọba ṣèyówù ni. Bẹ́ẹ̀ ni wọ́n tún kéde pé àwọn ti ṣetán láti padà sídìí iṣẹ́ tíátà tí wọ́n yàn láàyò nítorí pé àwọn ti gbà fọ́lọ́run pé bó ṣe wo Olúwa ló ń ṣọlá. To my dearest fans, colleagues, family, and supporters across the world. Láti bí oṣù méjì sẹ́yìn tí mo ti lose ọmọ mi, ni mo ti wà nínú ìpòrúru ọkàn àti ìbànújẹ́. Àmọ́ bí mo ṣe wà nínú ìbànújẹ́ yìí, bẹ́ẹ̀ ni gbogbo àgbáyé jẹ́ kí n mọ̀ wípé àwọn wà lẹ́yìn mi. Mo rí ìfẹ́ tẹ́ fi hàn mí o. Mo ń fìlẹ̀ àdúrà yín. Ìtọ́jú yín gbogbo ẹ̀ náà ni mo rí. Ẹ ṣé mo dúpẹ́ o. From the bottom of my heart, I want to say a very big thank you to everybody across the world. Mo mọ̀ lórí o. Orin ìgbàgbọ́ kan sọ wípé ìgbà tó bá tẹ́ wá lọ́rùn, you are the most high. Bí ó dẹ̀ tẹ́ wá lọ́rùn, you are the most high God. Mo ti gbà fọ́lọ́run pátápátá. Ẹ ṣé mo dúpẹ́. Mo mọ̀ lórí. Today, I rise again. Not because the pain is gone, but because I know Ayomekun will want me to. My passion calls, and it is time for me to return back to the screen where I belong to. To all filmmakers, directors, producers, and my industry colleagues out there, I am back, stronger and wiser. Let's make magic again. Iṣẹ́ yá,